Orúkọ mi ni Ọmọọba Àbáyọ̀mí Johnson Òkìkíọlá Ọ̀dẹ́nìràn, Olúọmọ Àgbẹ̀kọ̀yà worldwide. Mo fẹ́ fi àsìkò yìí kí bàbá mi Ọba Lámídì Adéyẹmí Aláàfin tìlú Ọ̀yọ́ fún ayẹyẹ 50 ọdún lórí ìtẹ́ àwọn baba ńlá wọn, wípé wọ́n kú ọdún, pé ẹ̀mí wọn ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Wọ́n á fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi kábíyèsí Ọba Babátúndé Ẹnìtàn Ògúnwùsì Àrólé Oòduà fún ìfẹ́ tí wọ́n ní, àti gẹ́gẹ́ bí wọ́n ṣe fi àsìkò wọn sílẹ̀ láti lọ fún bàbá wa náà ní ẹ̀yẹ láti lọ kí wọn fún ayẹyẹ 50 ọdún náà. Irú ìfẹ́ tí à ń gbètègbèrò tí à ń gbàdúrà sí ọba mi òkè pé kó wáyé láàrin gbogbo àwọn olórí aládé wa nìyí. A dúpẹ́ pé ìfẹ́ tí ń padà ń jọba. Mo wá gbà ládùúrà pé omi Odùduwà tó ti ń tòrò, tá a bá rí ẹni tó náà tún fẹ́ dàrú, irú ẹni bẹ́ẹ̀ wọ́n á fi ṣètùtù ni. A sì tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba ládéládé tó kù nílẹ̀ Yorùbá pátápátá fún àtìlẹ́yìn láti bá bàbá wa náà yẹ ayẹyẹ 50 ọdún lórí ìtẹ́ àwọn baba ńlá baba wọn. Mo gbà ládùúrà pé gbogbo ọ̀wọ́n ládéládé yìí, gbogbo wọn náà wọ́n á pẹ́ lórí ìtẹ́ àwọn baba ńlá wọn. Gbogbo àwa ọmọ yín náà, àwa náà á dàgbà, á dògbó, àní di ẹni àdánù lórílẹ̀‐èdè Odùduwà pátápátá. Odùduwà nation tá a wá ń jà fún lọ́wọ́lọ́wọ́ yìí, mo gbà ládùúrà pé ajú wa ṣe o. Ó lè tún wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Banji Akíntóyè. Bàbá náà bàbá dáadáa ni wọ́n, aríṣẹ́ takuntakun tó ń ṣe lórí Yorùbá nation láti pé kó lè wá sí ìmúṣẹ. Mo gbà ládùúrà pé bàbá náà ní mọ sàárè ọmọ, gbogbo ohun tí wọ́n bá dáwọ́lé àti táwọn ọmọ wọn bá dáwọ́lé, Elédùà máa jẹ́ kó yọrí sí rere. Ẹ má gbàgbé láti subscribe sórí Àkàndá Ìbẹ̀rù lórí YouTube. Ẹ dẹ̀ bá mi pín iṣẹ́ ìkiri.